Ọlọ́run rẹ̀ dà ìyàwó Ọlọ́run rẹ̀ dà ọlọ́ọ̀lọ́lọ́ níwọ̀n tó fẹ́ ìyàwó lé tó gbókun kalẹ̀ nínú ilé ṣé ń bẹnu òfin Ọlọ́run ní sì ń bẹnu súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam pé ọkùnrin láǹfààní nínú ẹ̀sìn wa láti fẹ́ méjì ó láǹfààní nínú ẹ̀sìn wa láti fẹ́ mẹ́ta ó sì láǹfààní àti fẹ́ mẹ́rin jàmá ó tẹ̀ lófin Ọlọ́run kí ló dé tí wò gbà fófin Ọlọ́run rẹ̀ dà gbogbo ẹnikẹ́ni láyé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fọkàn sí pé kò sí tó wà natural kò lọ́lọ́run kò sọ́lọ́ lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ yìí sọ pé kò sí àwọn tí ń ṣe yẹn o yìí sọ pé kò sáwọn tí ń dààmú èèyàn kódà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní al-ainu akù àwọn tí Ọlọ́run gbàgbára lé lọ tí ó sì lè fi agbára nì tó fi lè fìtínà èèyàn ń bẹ ní Yorùbá náà fi sọ pé ẹni tó duni lọ ó lè duni nù ó lè duni pa àmọ́ dúró tọ́lọ́run jẹ́ kí gbogbo nǹkan wà natural kí nǹkan tó fọkàn sí pé nǹkan kan ní dààmú nǹkan kan àfà ti gbà pé Ọlọ́run ọba ní ṣáájú ẹnìkan wá bá mi lọ́fíìsì ó láàfà yé ń ṣeun wọ́n ti fẹ́ bá tó ń jẹ́ wàhálà dé ó wá ka gbogbo tí ó kà kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ mo ti wá rí tí ń ṣe inú ọ̀rọ̀ rẹ̀ láì tí ì ṣe test àbí láì ṣe nǹkan fún wọn á fún láwọn oògùn tí ó lò ó wá lògùn ń gbò wá díjọ́ kà ló bá dé wá ní àfà pé ń pè é mọ́ mo sùn mo gbádùn káwọ́ wọn mo lẹ́ káwọ́ ta ni ìyá táífọ́ọ̀dù ní í ṣe bí táífọ́ọ̀dù bá pọ̀ jù lára èèyàn ní rọrùn sùn ẹlẹ́wọ̀n ńgbà téèyàn wá rọrùn sùn ẹ̀jẹ̀ tí ń gbóná omi tí ń gbóná àlákàlà lẹ́ẹ̀mọ̀ ńlá ìríkúri lẹ́ẹ̀mọ̀ rí ẹni tí ò rọrùn sùn kò ní gbádùn oorun tí ń bẹ lábẹ́ oorun ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ àǹfààní tó oorun ń ṣe lára ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ ń gbò bá yá àfà ìjẹ́jẹ́ lọ tí rọrùn sùn àbí jẹ́jẹ́ lọ tí ń sùn èwo ló dánú méjèèjì wá rọrùn sùn táífọ́ọ̀dù yẹn ti wá mú ìyá ẹ̀ lẹ́jẹ̀ débi pé kò gbádùn mọ́ oògùn táífọ́ọ̀dù la wá fún Ọlọ́run wá lò ní sábàbí Ọlọ́run kó bá a láàmú láàrin bá yá ló bá ní pé ayé tí ń ṣe ń ti lọ. so jẹ́ gbogbo nǹkan èyí sọ pé ayé ń ṣe yẹn o àmọ́ kò ń ṣe gbogbo nǹkan náà láyé ń ṣe mí orí ń fọ ayé ń ṣe ọ́ ẹ̀dọ́ ń dún ayé ń ṣe ọ́ àwọn ìwòsàn súnà ọ̀nà mẹ́ta la máa gbà ṣe ìwòsàn la máa gbà ṣe ìtọ́jú fẹ́ dà. àkọ́kọ́ àgbàgbé kínní àìsàn ni gbogbo àìsàn pátápátá sì lólógùn gẹ́gẹ́ bá nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé kóló dá dàwà gbogbo àìsàn lólógùn á sì fún lóògùn àìsàn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ àgbà pé àwọn onídán àwọn alágbára kan ní ń dà láàmú àwọn náà sì ní útúbà. ẹlẹ́ẹ̀kẹta àgbà pé Ọlọ́run ní ń dára kọ́lọ́mọ́ fi adára bú Ọlọ́run náà ládùúrà ó ní wá ìzáàzá alákà ìbádì àní wáyé ní kọ̀ríbù jíbù dáwátà dá ìzádà á ní bọ́lọ́fọ́ Ọlọ́run rẹ̀ sí Ọlọ́run rẹ̀ dà. You need to play a natural role. tó bá nígbàgbọ́ nú Ọlọ́run wàláhì bílẹ̀ làzim níjogún òfo lóòótọ́ tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àmọ́ nígbà tó bá ti nígbàgbọ́ nú Ọlọ́run ọba gbogbo adúrótọ́ Ọlọ́run kò ní jogún òfo. ọ̀rẹ́ kan ló advice ọ̀rẹ́ rẹ̀ ó ní wọ̀ ọ̀rẹ́ mi má fojúlẹ̀ fọkọ rẹ o tó bá fojúlẹ̀ fún yóò fẹ́ yàwó kejì o tí owó ọbẹ̀ rẹ bá kú owó magi gbà lọ́wọ́ rẹ̀ má fi kún tó bá ti ń fi kún yóò rò bó rọrùn bá ní yóò lọ gbéyàwó kejì wá o àfà kò ń ṣe gbogbo àlọ́ mọ̀ fún lóorun o má sì san kankan má rọ̀ lọ́rùn tó bá tún wá gbọ́ pé lówó lọ bùkátà tí ó borí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ọgbẹ́ kó ibi tí bá ti ń páyà pé ńgbà tó o ti satisfy ìyàwó ilé kò ní lè fẹ́ omi láti pé bóyá yóò ṣe kí ni yóò rọ̀ lọ́rùn ó lọ́rẹ́ mi ọ̀sẹ̀ ìjàre yóò dáa fún ọ kò tọ́jọ́ kò tó sù ọ̀rẹ́ tí advice èèyàn gẹ́gẹ́ lọ́kọ̀ rẹ bá gbéyàwó lé ẹni tí wọ́n advice wa lọ bá pé ọ ti ń fi owó kún owó magi ni ó ní lọ́yẹ́ ọlọ́mọdé ọ̀daràn ò lè fi kún láíláí ọ̀ ń sanwó nepa nulẹ̀ ó ní rárá o ṣé ọ ti ń fún olórun sùn dáadáa ni ó ní ń bo bá wù ní lóòótọ́ túlẹ̀ ó ní ṣe ọ̀gbẹ́ bùkátà síwájú ni ó ní mo gbé èkó tí ìyẹn ju wèrè tí ìyẹn ju bùkátà kí wọ́n lórí tó fi fẹ́yàwó sí bí wọ́n lọ advice mi pé tí n bá ti ń ṣerú nǹkan báyìí ọkọ mi ò ní lè fẹ́ ìyàwó lé mi ó ní ọjọ́ fi wèrè rẹ lẹ̀ ó ní adé pé tí n bá ṣe ń tọ́ sí ọkọ tèmi náà ti fẹ́yàwó lé mi nù sẹ́rí ìwọ tó yẹ pé advice ọ̀rẹ́ lọ ń gbọ́ ọ̀rẹ́ tó advice ẹ̀yẹn tí ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ sọ́ọ̀mọ́ ni sọ́ọ̀mọ́ tí ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ni bọ́lọ́fọ́ lọ́rùn rẹ sí ọ ìṣe dúró tọ́lọ́hún kọ́wọ́ òbóyá Ọlọ́run dúró tí àbọ́lọ́ ní dúró tí ọ gbogbo adúró tọ́lọ́hún kò lè jogún òfò láíláí lóòótọ́ ọ lè níyàwó kó mọ tàfà burúkú sí ọ wọ́n lè jẹ́ ìyálé rẹ lóòótọ́
kó máa tafà tí ò dá sáwọn ọmọ rẹ̀ wàláhì bílẹ̀ làásìm ń kọ́ lágbára ni ní Yorùbá máa fi sọ pé adánilóró ó fagbára kọ́ nínú agbára ní kọ́ ìwọ́sà àti má dúró gẹ́gẹ́ bí orin Alhaji Wasiu Alabi Pasuma tó ní má dúró o má jà kan má sáré àṣàjù láyé ọ̀rọ̀ mbẹ́mbẹ́ ọ̀rọ̀ sì tó ń bọ̀ lórí rẹ̀ náà ó ní má dúró má jà kan ṣùgbọ́n má tó sáré àṣàjù lò ó Saoty Arewa náà ti fi kọrin ó ní tọ́ta bá ń lé ọjọ́ wọn máa lé ọ wọ́n ń lé ọ síbi oore ni ó ní oore ni ìbítẹ́lẹ̀ wa dé yìí náà oore ni àwa gan ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ìka tó sáré o báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní lé wa má dúró ni.